nítorí ọ̀rọ̀ Àwùjalẹ̀, wòlíì Ayọ̀délé Elijah kìlọ̀ fún Wasiu Ayinde, ó ló ṣeé ṣe kó jẹ́ o, ṣùgbọ́n ohun tó máa ṣẹlẹ̀ káàkiri ìpínlẹ̀ Ògùn ni o, kò ní mọ níjẹ̀bú òde nìkan. wòlíì Elijah náà ti jáde o láti sọ̀rọ̀ nípa ohun tí Olúwa fi hàn lórí awuyewuye tó ń lọ nígboro lórí ẹni tí yóò di Àwùjalẹ̀ tuntun níjẹ̀bú òde. ní báyìí ọkùnrin aríran àgbáyé yìí ti sọ̀rọ̀ lórí bí àwọn èèyàn ṣe ń gbé kiri wípé ó ṣeé ṣe kó jẹ́ pé Wasiu Ayinde ni yóò di Àwùjalẹ̀ tuntun níjẹ̀bú òde. ó ní àkókò ọkùnrin olórin fújì, ọmọ ojú ṣàgbọlọ ọgọ́jì, ọmọ òkóbì fóṣìkà kó fẹnu ara ìwúre lè má ì tí ì tó fún ipò, ṣùgbọ́n tó bá wá dáadáa òun ni yóò rí àánú gbà jù láàrin àwọn ọlọ́mọọba níjẹ̀bú tí wọ́n fẹ́ di Àwùjalẹ̀. ṣùgbọ́n rògbòdìyàn lòun ń wò yìí tí ìbọ́sípò èyí ṣeé ṣe kó dá sílẹ̀ níjẹ̀bú. wòlíì Babátúndé Elijah tẹnumọ́ dáadáa wípé tí Wasiu Ayinde bá di Àwùjalẹ̀ tuntun, wàhálà ńlá lòun wò yìí o. bẹ́ẹ̀ kò ní mọ níjẹ̀bú òde nìkan, kíní ọ̀hún máa ta bá gbogbo Ògùn lápapọ̀. tí wọ́n bá lo ọwọ́ agbára tàbí àṣẹ látọ̀dọ̀ ìjọba òkè, tí wọ́n bá kọ̀ láti gbé e fún mọ̀lẹ́bí tó tọ́ sí. gẹ́gẹ́ bó ti ṣe wí, ó ní àyọjúrọ̀ tí àwọn olóṣèlú ń gbèrò láti ṣe, tí wọ́n tún fẹ́ tọwọ́ òṣèlú bọ ọ̀rọ̀ ọba yíyàn, tí wọ́n sọ pé ti fábàwò, tí wọ́n láwọn ò ní fọ̀rọ̀ yíyan Àwùjalẹ̀ tuntun lọ ẹlẹ́rìí ìpín, wàhálà ńlá ń bọ̀. bó tilẹ̀ jẹ́ pé wòlíì ọmọlẹ́yìn Jésù ni Primate Babátúndé Elijah ń ṣe, síbẹ̀ ọkùnrin ni àmì òróró yìí ń rọ àwọn afọbajẹ, àwọn tí ọ̀rọ̀ kàn nípa ìyànsípò Àwùjalẹ̀ tuntun láti gbé ifá janlẹ̀ kí Ọ̀rúnmìlà lè tọ́ wọn sọ́nà lórí ẹni tí adé tọ́ sí. ó tẹnumọ́ wípé tí ìjọba bá ṣe mọ̀dàrú tí wọn ò yan mọ̀lẹ́bí tí ọba tọ́ sí, tí wọ́n wá fi ọwọ́ agbára dé Wasiu Ayinde ládé níjẹ̀bú, bí ẹni pé ṣoṣo ni o, àti pé wàhálà ni o, tí apá kò ní ká, tí ó sì tún dá ìjàmbá oríṣiríṣi sílẹ̀. bákan náà ló fi kún un pé ìlànà àbáláyé tí wọ́n ti ń lò bọ̀ látọjọ́ pípẹ́ ni kí wọ́n tẹ̀lé láti gbégi dínà ohun tó lè da ìlú rú tàbí bí wàhálà láàrin àwọn ìdílé tí wọ́n ń jọba níjẹ̀bú òde. wòlíì tún wá rọ àwọn afọbajẹ kí wọ́n má ṣe gba ẹ̀gúnjẹ lọ́wọ́ ìjọba, kí wọ́n lè ṣe iṣẹ́ wọn kí ìgbà Àwùjalẹ̀ tuntun lè tùbà tùṣẹ fún ìjẹ̀bú òde àti gbogbo ilẹ̀ Yorùbá, pàápàá ìpínlẹ̀ Ògùn lápapọ̀. tẹ́ ò bá gbàgbé, ọ̀kan nínú àwọn ọmọọba nílùú ìjẹ̀bú òde ni Olúayé Fújì ń ṣe. lójú ayé Àwùjalẹ̀ tàná, ọba Síkírù Adétọ̀nà ọ̀gbágbá gbọ́tẹ̀wọlẹ̀ bámúbámú náà ni ọkùnrin onífújì yìí jẹ́ olórí ọmọ ọba níjẹ̀bú. oyè ńlá ni o, nítorí wọ́n ṣètò ìfijoyè ọ̀hún bí ẹni jẹ́ ọba aládé ni. nítorí lára àwọn ètò tó wà nínú ẹ̀ náà ni wíwọ ìpèbí, èyí tí Olúayé Fújì ṣe, bẹ́ẹ̀ ló di olórí ọmọ ọba Akilẹ̀ níjẹ̀bú. ní kété tí ọba Síkírù Adétọ̀nà ti ju àwà sílẹ̀, tí bàbá náà ti wàjà, làwọn èèyàn ti ń gbé kiri wípé olórí ọlọ́mọ ọba ni yóò jẹ Àwùjalẹ̀ tuntun. pàápàá bó ṣe jẹ́ ọmọ ọba lòun náà ń ṣe, ó lọ́lá, ó mọ̀ọ̀yàn, bẹ́ẹ̀ ló tún mọ ìjọba pẹ̀lú. ṣùgbọ́n ìkìlọ̀ lọ́tún lósì náà ni pé wọn kò gbọdọ̀ fọwọ́ agbára ṣe o, bí kò ṣe lílo ifá ẹlẹ́rìí ìpín. Alore TV, Alore TV, nílé nílé òkúre, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye, ní gbogbo àgbáyé, ẹ máa wò ó, ẹ máa wò ó. Alore, Alore, ẹ máa wò ó, ẹ máa wò ó, ẹ máa wò ó.